mo lẹ́nu ò lè pa mí o ẹnu àgbà mi láni ìgbà orógbó kì í pa Ṣàngó àbọ̀ rúbọ iye kan ò lè pọ̀ máa wo. A tún ti dé sórí ètò lónìí sórí ìkànnì yìí YouTube tẹ́ ti máa ń láǹfààní láti gbọ́ wa. Yorùbá dùn kà, atótó arére, atótó arére, Yorùbá dùn kà. Bùkọ́lá Ọ̀ṣunwò yín náà rèé, mo ní owó labí ni bàbá tó bí mi lọ́mọ. Èmi lọ́mọ Ṣàró àwọn ọ̀gá ọmọ oníbú ẹja. Ṣàró gbàgbà ń yàwó atárúgbó ṣe lóge ọmọ Ṣàró ọ̀gbẹ́ tójú tẹ̀rùn oníbú àwọ̀ ọ̀wọ̀ tán ibi gbogbo báyìí ní jẹ́ lómi lómi. Mo lẹ́ni tó bá bá mi dé Ṣàró àwọn gá ṣùkùṣùkù ẹja ní ó jẹ. Èèyàn tí ó bá wà dé Ṣàró àwọn gá egungun ẹja la ó fún jẹ. Mo tún kí yín ẹ káàbọ̀, ẹ kú etí gbọ́ wa. Àwa náà láò máa wá o, ẹ̀yin láò máa bá. Láfiánù yín ò ní di àwa náà wà ní tẹnugbó lọ bí ọwọ́ ní àlàfíbọ̀ bí okùn ṣòkòtò. Àwọn ètò míì tí ó tún máa gbé àṣà Yorùbá lárugẹ ó tún bọ̀ o tá a máa mú wá fún wa. Ṣùgbọ́n ẹ má gbàgbé láti máa bá wa láìkẹ́, ẹ share ẹ tún subscribe torí pé àwo báyìí nígbà wo nígbọ̀nwọ́. Àkiri kọ́ṣẹ́ bẹ́ẹ̀ ni Àlàbá tí ń kiri gẹ́gẹ́ bí a ṣe mọ̀. Ojú ìwé 19 bí tá a roko ti sí ibẹ̀ náà la fàbọ̀ sí ibi tá a bá dé lásìkò tá a kàgbẹ̀yìn pẹ̀lú ọ̀rọ̀ Àlàbá lọ́dọ̀ òdì ẹ̀wù. Ẹ wo àfọkànsí ló lè jíjà, kò sẹ́ni tó rún ìkún lóru. Àlàbá fẹ́rẹ̀ má ti ìdè ibi iṣẹ́ tán tààrà láàárọ̀ tí òkìkí fi bẹ̀rẹ̀ sí kàn káàkiri pé àwọn olè kan fọ́lé ní orí òkè, pé wọ́n gbá ilé akọ̀wé àgbà kan mọ́ tókántokán tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé bí ó bá máa mú mi láàárọ̀ ọjọ́ náà yóò yà tọrọ ife lọ́wọ́ àwọn aládùúgbò ni. Láúláú ni wọ́n ní àwọn olè gba ilé náà. Màánú ni bí orúkọ ẹni ẹlẹ́ni. Àlàbá kò lè dá sí i bí wọ́n ti ń panu tókítókí wọn tó. Àrí ìgbọ́dọ̀ wí àmọ̀ṣe hùn. Àlàbá délé nírọ̀lẹ́ kò lè dá ọ̀rọ̀ náà sílẹ̀ bí ojú ẹyẹ lọ́tilẹ̀ ń ṣepin kì í ṣe ẹnu adìẹ la ó ti gbọ́. Nítorí náà nígbà tí ó délé ìwà rẹ̀ kankan kò fi hàn pé ó mọ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀. Nígbà tí ó di ẹ̀wù náà kò sì ti mẹ́nu bà á. A jẹ́ pé ọ̀rọ̀ ọ̀pọ̀lọ́ ni. Ó ní bí a bá sọ̀rọ̀ dé ibi ìrò ká fò ó. Wọ́n fò ó. Òjò ti rọ̀bù ọ̀rọ̀ yìí wọ́n sì ti mú mi sí i tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé Àlàbá fẹ́rẹ̀ ti gbàgbé nípa rẹ̀ pátápátá. Oṣù 3 tàbí 4 ti kọjá lẹ́yìn náà kí ìṣẹ̀lẹ̀ mìíràn tó rán Àlàbá létí. Àlàbá sáà lọ́la ó ń lọ gba àyè lọ́dọ̀ ọ̀gá rẹ̀ níbi iṣẹ́. Ó sọ fún un pé èmi pẹ̀lú rẹ̀ ó jọ lọ síbì kan. Àbíkú a máa ṣe àkọ́pà jẹ́. Àlàbá ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ajédé kì í jẹ ẹyọ kan kó sinmi. Wíwìn ni òfin rírú wìnìyàn sí. Ó sì ti bá wọn wọ̀ ọ́ ná. Ẹsẹ̀ kò ṣeé yọ jáde kúrò níbẹ̀ mọ́. Abániṣe sì ni òun kì í ṣe oníṣẹ́. Ṣé báyìí ni ìpín tó níbẹ̀. Ẹni tó rán ni níṣẹ́ là á bẹ̀rù. A kì í bẹ̀rù ẹni tí a ó jẹ fún. Kò pẹ́ tí Àlàbá fi lọ ibi iṣẹ́ rẹ̀ bọ̀ láàárọ̀ ọjọ́ kejì. Àlàbá sáà jíjáde tí a ó jáde lónìí. Ilé ìwòsàn ọ̀nà Iléṣà la ó lọ níbi tí mo ti ń bọ̀ níjọ́sí tí èmi àti ìyá oníyèrè fi ń jà ó gbà á tán. Ibẹ̀ la ó lọ ilé oníṣègùn kan báyìí tí ó wà níbẹ̀ ilé keje wọ́n wá ọmọ ọ̀dọ̀ níbẹ̀. Kí n má kọ iṣẹ́ tí mò ń kọ́ lọ mọ́. Àlàbá bí mo bá ń fojú sọ̀rọ̀ lásán báyìí ǹjẹ́ kò yẹ kí ó ti yára máa yé ọ. Mo ń lọ fi ọ́ dí gẹrẹwu lọ́ọ̀ ni pé òun fẹ́ máa gbé ọ̀dọ̀ oníṣègùn náà. Wíwọ̀ tí o bá wọlé kí ojú rẹ máa yí rigbirigbi bí ojú ọ̀gá ni kí o fojú kó gbogbo bí inú ilé ọ̀hún ti rí kí o sì wá jábọ̀ fún mi. Ó ti yé mi sà, ó ti yé mi. Láì ṣẹ̀ṣẹ̀ máa bá òpó lọ sílé olóró bí àwọn ọlọ́ṣà ti ṣe tún lọ sílé oníṣègùn àgbà ní ilé ìwòsàn ní Iléṣà nìyí. Wọ́n sì mú jẹ bí ìtàkọ́kọ́ àjẹgbénigún jẹbọ. Kò sì sí ẹlẹ́mùú tí ó lè mú afẹ́fẹ́. Àlàbá rántí pé ọ̀rọ̀ wọ̀nyí wà nínú ọfọ̀ tí òdì ẹ̀wù pè bí ó bá ń jáde lọ ṣiṣẹ́ lóru. Fíní ladìyẹ toko ìmọ̀ bọ̀, àyùn bọ̀ lọ́wọ́ yẹnu, ìkọ́ kì í kọ́ ejò lẹ́sẹ̀, ẹ̀bìtì kì í pa èèrà, a kì í dẹ tàkúté fún ìgbín. Bẹ́ẹ̀ ni òdì ẹ̀wù máa ń wí tí yóò máa jẹ atare lẹ́nu. Àlàbá wa mú àdájúdájú pé agbódegbà lásán kọ́ ni òdì ẹ̀wù, ìgárá ọlọ́ṣà gidigidi ní í ṣe. Ṣùgbọ́n bóbìnrin bá máa wo kò gbọ́dọ̀ wí. Ó tún mọ̀ pé bí òun bá ráàyè dáadáa òun lè ṣàwárí gbogbo ibi tí òdì ẹ̀wù ń kó bítíbitì rẹ̀ sí nínú ilé yìí. Bí ó bá ní ilé ìṣúra mìíràn níbòmíràn ni kò lè sọ. Ohun tí ó ṣókùn sí Àlàbá
ní ìgbà tí àwọn ẹrù wọ̀nyí wọlé àti ọ̀nà tí wọ́n ń gbà wọlé, nítorí ẹ̀yìn rẹ̀ ní í ṣe kì í ṣe ojú rẹ̀. Nírọ̀lẹ́ ọjọ́ kan báyìí tí Àlàbá ti ibi iṣẹ́ dé, ó yà á lẹ́nu pé òun bá Òdìẹ̀wù nílé. Kò pẹ́ tí ó fi mọ ìdí rẹ̀. Òdìẹ̀wù ti yàgbẹ́ gbuuru, ó sì ń bì lemọ́lemọ́. Kíákíá ni Àlàbá ṣètò táksì tó gbé lọ sí ilé ìwòsàn. Nígbà tí ó padà délé, ó tilẹ̀kùn mọ́rí. Ó sì pinnu láti wá gbogbo ilé náà láti mọ̀ bí nǹkan ti pọ̀ nínú rẹ̀ tó. Ó mọ̀ pé tí òun ò fi ṣe tán, kò sí ẹnikẹ́ni tí yóò dí òun lọ́wọ́. Ó mọ̀ pé òun ríbi rere yàgbẹ́, bó ti wu òun ni òun lè dáwọ́ tẹ̀lẹ̀. Ó bẹ̀rẹ̀ sí wá inú ilé náà fínífíní. Tókántokán ni inú ilé ti mọ́ fún gbogbo nǹkan kọ̀lọ̀kọ̀lọ̀ tó ti wà nínú ilé. Kò ṣẹ́kù ẹrù òfin ẹyọ kan ṣoṣo níbẹ̀. Náírà 7 àti kọ́bọ̀ 3 ni ó jẹ́ owó tí Àlàbá rí bí ó ti wá gbogbo inú ilé náà tó. Nígbà tí ilẹ̀ mọ́, Àlàbá kó gbogbo owó náà lọ sí ilé ìwòsàn. Nítorí a kì í mọ̀, ọ̀ràn lè di ìnáwó lọ́hùn-ún níbi ká ra oògùn tàbí kí nǹkan kan ṣáà wu Òdìẹ̀wù jẹ. Bí ó ti yọ lọ́ọ̀kan ni nọ́ọ̀sì kan ń sáré bọ̀ lọ́nà ọ̀dọ̀ rẹ̀. "Ṣé ìwọ ni Àlàbá?" "Èmi nì, máa bọ̀ níhìn-ín." Ó mú wọ yàrá kékeré kan báyìí lọ. Kì í ṣe gbọ̀ngàn tí Òdìẹ̀wù sùn sí lálẹ́ àná. Àwọn aláìsàn 4 péré ni ibùsùn wà fún nínú yàrá yìí. Àwọn nọ́ọ̀sì sì ti fi aṣọ ìkélé gé ibùsùn kan kúrò lára àwọn 3 yòókù. Àwọn oníṣègùn àti àwọn nọ́ọ̀sì sì dúró ti ibùsùn yìí. Òdìẹ̀wù ni wọ́n sọ di eégún yìí, tí wọ́n gbé sínú ìgbàlẹ̀. Ojú rẹ̀ ti gbẹ pátápátá, ẹyinjú rẹ̀ sì ti tan ranran. Bí ó ti gbúròó Àlàbá, ó ṣakin, ó sì gbìyànjú àti dìde, ṣùgbọ́n àwọn oníṣègùn kò gbà á láàyè. Wọ́n ṣáà fi ìrọ̀rí kan sí ẹ̀yìn rẹ̀. Òun náà wá gbẹ́yìn lé. "Àlàbá, bá mi tọ́jú ilé mi o. Bàbá, bàbá!" Àlàbá bẹ̀rẹ̀ sí sunkún. Ó mọ̀ pé ọlọ́jọ́ ń bọ̀ nìyí. "Àlàbá, bá mi tọ́jú ilé mi o." Òdìẹ̀wù bẹ̀rẹ̀ sí jáporó. Ó yí kúrò lórí ìrọ̀rí tí ó fẹ̀yìntì. Àwọn nọ́ọ̀sì sì gbé e padà. Ó dájú pé ara ní gidigidi. Ó ń rújú pọ̀, ó ń ṣẹ́jú pẹ́pẹ́pẹ́. "Bá mi tọ́jú ilé mi o." Ó bẹ̀rẹ̀ sí mí lábàdì. "Bá mi tọ́jú ilé mi o, Àlàbá." Bí Òdìẹ̀wù ti ṣe kú nìyí lójú Àlàbá láì ṣe lẹ́yìn rẹ̀. Àlàbá wá dúró, ó dúró tì, ó jókòó tì. Bàbá yìí, bàbá tó ní òun ò sọ ìtàn ibi tí òun ti wá, tó ní òun ṣàlàyé bí nǹkan gbogbo tí òun ní ti jẹ́, kò sì wá ráàyè fọ̀rọ̀ sílẹ̀ kó tó jáde láyé kí òun bá òun tọ́jú ilé òun. Ilé wo ni rí? Ṣé ilé tó wà ní Mọ́kọ́lá tí kò ní dúkìá kankan nínú mọ́? Ṣé ilé tí kò sí kọ́bọ̀ kankan níbẹ̀? Ṣé ilé tí òun kò lè máa dágbé lẹ́yìn tí òun ti rí bí Òdìẹ̀wù ti ṣe di òkú ọ̀run? Òun á wá máa lọ dágbé níbẹ̀. Náírà 7 àti ṣe oúnjẹ ló tó jẹ ni àbí kí ló tó ṣe? Ọjọ́ mélòó ni yóò fi tán? Orí ìrònú yìí ni ó wà tí nọ́ọ̀sì kan fi wá fọwọ́ tọ́. "Àlàbá, ta ni yóò wá bá ọ gbé òkú yìí?" Àlàbá kò kúkú gbọ́ débi pé yóò fèsì. Ajá ni nọ́ọ̀sì ọ̀hún bá wí ni o, ẹran ni o. Àlàbá kò ṣáà fọ nǹkan mọ́. Oníṣègùn sì ti lọ ní tirẹ̀. Bí kú bá wọlé, oníṣègùn á pẹ̀yìndà. Àlàbá náà pẹ̀yìndà, ó ń lọ. Kò tilẹ̀ mọ ìgbà tí ó fi jáde nínú ọgbà ilé ìwòsàn. A ṣe rere, rere kò gbé ni. A sì tún ṣìkà, ìkà kò gbé ènìyàn. A tún dákẹ́, àfọwọ́lẹ́rán, nǹkan kò sì tún fara rọ. Èwo la wá ṣe o? Ìwọ Èdùmàrè, èwo wá lọ̀nà o? Ọlọ́run ọba, ilé ayé yìí ò bá ṣe é gbé mọ́. Ǹjẹ́ kò kúkú sàn ká padà sọ́run? Ṣùgbọ́n tibitire ni gbogbo nǹkan ṣá. Ó lé ní ọdún kan báyìí tí Àlàbá ti ń kọ́ṣẹ́ ọkọ̀ títúnṣe. Ó sì tún ti fẹsẹ̀ lé ọ̀nà olè jíjà. Ọlọ́run sì ti fi ikú Òdìẹ̀wù yìí bo òun láṣìírí. Yóò jẹ́ kí ó rọrùn fún òun láti yọwọ́ nínú iṣẹ́ olè jíjà kí òun gbájúmọ́ iṣẹ́ ọkọ̀ títúnṣe. Kò kúkú sí ìgbà tí iṣẹ́ olè ṣe iṣẹ́ ọmọlúàbí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Òjò ló dé tá a kó ẹyẹlé pọ̀ máa dìyẹ. Òjò náà ló sì dá yìí. Síbẹ̀síbẹ̀, abẹ̀bẹ̀ Àlàbá ṣáà tún fi ibi pẹlẹbẹ rẹ̀ lílẹ̀ bí ti ṣe látẹ̀yìnwá. Ó sọ̀jìká, ó jáde ní ilé ìwòsàn ọ̀nà Iléṣà. Ó ń lọ, kò tilẹ̀ ronú ibi tí òun ń rè. Ó tún dé ìdí igi àgbáàrín ìjọ́sí, ó rántí ọjọ́. Gbogbo rẹ̀ dàbí àná lójú rẹ̀. Ó tún fi ojú inú wo ìyá oníyéré.
ó ń fọkàn ro bí ọ̀rọ̀ ọjọ́ náà ti sọ òun di ọmọ ọ̀dọ̀ òdì ẹ̀wù tí ó sì ń ṣe òun bí ọmọ ìyá ẹlẹ́pà kankan kò kiri lónìí yìí pẹlẹbẹ bí abẹ̀bẹ̀ ṣùgbọ́n tẹ̀kan yìí yàtọ̀ díẹ̀. Ẹ̀kọ́ tí òun ti kọ́ níbi iṣẹ́ náà kò kú, iṣẹ́ ṣáà ni oògùn ìṣẹ́. Ká ṣe báyìí bọ́ sí orí kẹjọ tí ṣe ojú ìwé 73 tí bàbá wa Ọládẹ̀jọ Òkédìjí pé àkórí rẹ̀ ní nítorí àbínitúnbini. Iṣẹ́ lóògùn ìṣẹ́, iṣẹ́ ni Àlàbá gbájúmọ́ lẹ́yìn tí òdì ẹ̀wù kú. Kò tilẹ̀ dé ilé òdì ẹ̀wù mọ́ ká tó sọ pé yóò máa gbé bẹ̀. Ọ̀dọ̀ ọ̀gá rẹ̀ Adékúnlé tó ti ń kọ́ṣẹ́ ló ń gbé, ojú kan làdá ní. Bí ó bá pàdé àwọn alábàárìnpọ̀ òdì ẹ̀wù àtijọ́, bí kò bá lè fojú pamọ́, bó bá fi di ọ̀ranyàn pé kí ó kí wọn, ìmú lásán ní fi kí wọn. Kì í kí wọn tọkàntọkàn, ọ̀tọ́rìtì pè lọ́jọ́ kan pé kí ó wá gba owó díẹ̀ kó ríra nǹkan máa jẹun, ṣùgbọ́n Àlàbá kọ̀ jálẹ̀, kò gbà. Nítorí ó mọ̀ pé bí ẹnu bá jẹ, ojú kò lè ṣe kí ó má tì. Àti pé epo mi, iyọ̀ mi kò lórí èpè ni. Ohun tí a kò bá ní jẹ, ká kúkú má máa fi rùn mú. Bẹ́ẹ̀ náà ni fọ̀ràwá ìṣó Àlàbá rìnrìn. Ṣùgbọ́n Àlàbá kò dára dé. Ó mọ̀ pé ìfẹ́ tí a fi adìyẹ kò dénú, kò tayọ ibi ká pa jẹ. Èèrà tí ń gbé inú pòpò kì í ṣe nítorí ìfẹ́, ó kàn ń wá ibi gbé lásán ni. Ó mọ̀ pé gbogbo ọgbọ́n tí àwọn ọ̀rẹ́ òdì ẹ̀wù ń dá, ọ̀nà àti máa tún rí òun múlò fún iṣẹ́ ibi tí wọ́n ń ṣe ni. Wọ́n ń wá ọmọdé tí wọ́n ó fi ṣe oògùn ògbójú. Bẹ́ẹ̀ sì ni òun kò fẹ́ padà sí ẹgbẹ́ fọ́léfọ́lé mọ́. Kí wọ́n wá ẹni tí wọ́n ò máa rí lò síwájú. Àwọn náà kò bímọ tiwọn ni. Ọmọ ọlọ́mọ là rán níṣẹ́ kókódé tòrutòru ṣá. Kí wọ́n máa fi ọmọ tiwọn náà ṣe amí fún ìhámọ́ra jalè. Bó bá wá ṣe lẹ́nu iṣẹ́ rẹ̀ gan-an o, Àlàbá kò kéré rárá. Ohun tí ó mọ̀ ọ́ ṣe jù ni títún ilẹ̀kùn ọkọ̀ tó bá bàjẹ́ ṣe. Bí ó bá fi di pé ilẹ̀kùn ọkọ̀ kì í ṣí dáadáa mọ́, tàbí bí kì í bá padé dáadáa, bí ọwọ́ Àlàbá bá ṣáà ti bà á, àrùn tí ń ṣe ilẹ̀kùn náà ní láti sàn wéréwéré ni. Bí ilẹ̀kùn ọkọ̀ bá há, tí kò ṣeé tètè tì, ọwọ́ Àlàbá kò tíì bá a ni. Bí ó bá fọwọ́ kàn án, kò ní há mọ́. Bí kọ́kọ́rọ́ mọ́tò bá sọnù, àgàgà inú Àlàbá dùn ni. Nítorí pé kò ní gbà lákòókò lọ títí tí yóò fi ṣí. Bí wọ́n ní kó rọ kọ́kọ́rọ́ láti ṣílẹ̀kùn mọ́tò, bí ó bá wo ilẹ̀kùn náà sùn, yóò rọ kọ́kọ́rọ́ tí yóò bá mu rẹ́gí ni. Ọjọ́ ti jìnnà sí ìgbà tí kò lè bá Bímpé ṣí àgádágodo. Díẹ̀díẹ̀ ni Àlàbá mọṣẹ́ sí títí ó fi mọṣẹ́ dójú iṣẹ́, tí ó sì mọ̀ pé òun yege. Borí bá pẹ́ nílẹ̀, á dire. Ṣùgbọ́n kinní kan mi Àlàbá lọ́kàn. Gbogbo ìgbà tí orí òun bá pẹ́ nílẹ̀, kàkà kó dire, bọ́ọ̀lù ní dà. Nígbà tí ó yá, gbogbo ènìyàn bẹ̀rẹ̀ sí béèrè lọ́wọ́ Àlàbá pé ọjọ́ wo ni yóò yaṣẹ́ lọ́dọ̀ ọ̀gá rẹ̀. Àlàbá kàn ń fi ẹnu pa ọ̀rọ̀ náà mọ́lẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó wá ń di ti ọ̀rọ̀ òkóbó tí ìyàwó rẹ̀ tó gbé lọ, tí aráyé ń rò pé bóyá Àlàbá kò dá ara rẹ̀ lójú ni, tí ọ̀rọ̀ náà fẹ́rẹ̀ tilẹ̀ dàbí àṣejù, Àlàbá lọ bá ọ̀gá rẹ̀. Ọ̀gá, mo fẹ́ fírì. Fírì? Ọjọ́ wo ló dé ẹnu iṣẹ́ náà? Bí kò bá pé ọdún 6 gbáko, irọ́ ni. Ọ̀rọ̀ yìí pèsè jẹ́. Àlàbá dákẹ́. Olówó ẹrú wo ní fẹ́ kí ẹrú sá? Olówó ìwọ̀fà wo ní fẹ́ kí ìwọ̀fà sanwó ara rẹ̀? Ẹni àrímúlò bí omi òjò ta ní fẹ́ kó lọ kúrò lọ́dọ̀ òun? Ṣùgbọ́n Àlàbá bẹ̀rẹ̀ sí ṣírò ọjọ́. Ó di ọdún 5 àti oṣù 4 tí òun ti dé ọ̀dọ̀ ọ̀gá òun. Ṣé oṣù 8 péré ló kù? Sùúrù tó lọ́jọ́ ni, bó pẹ́ títí ìtàdógún kúkú ń bọ̀ wá kọ̀la. Ó dára lé. Nígbà tí ó kù bí ọ̀sẹ̀ kan kí ọjọ́ pé, Àlàbá tún lọ bá ọ̀gá rẹ̀, ó sì tún fi ọ̀rọ̀ yìí síwájú rẹ̀ bíi tàtijọ́. Ọ̀gá rẹ̀ ní kó ṣírò ọjọ́ dáadáa. Ó ní ó kù oṣù 3
kì í ṣe ọ̀sẹ̀ kan, Àlàbá kò jáńpátá ṣe oṣù mẹ́ta. Ọlọ́run má jẹ́ ká jẹ gbèsè. Ṣùgbọ́n ọ̀gá rẹ̀ tún fi abá méjì kan kún un. Ó ní, ṣé ìwọ náà rí pé ara mi kò dá tààrà láti bí oṣù méjì wá? Nítorí náà, àfi bí ara mi bá ti yá dáadáa kó tó di àkókò náà o. Kí ó má wá di pé olúwa rẹ̀ yájọ́ ara rẹ̀ sílẹ̀, ó jẹ́ kí tàlùbọ̀ kó sí i. Bí n kò bá tí ì lè ṣiṣẹ́ dáadáa, kò sí ẹlòmíràn tí yóò mójútó iṣẹ́ mi àfi ìwọ. Èwo nínú àwọn ọmọ ọ̀dọ̀ mi tó pawọ́ lé ọ ló lè dá iṣẹ́ ọkọ̀ ṣe? Adékúnlé ṣẹ̀ṣẹ̀ jẹ́wọ́ ohun tó ń ṣe ni. Ọ̀bùn rí ikú ọkọ ti ràn mọ́. Ó ní láti ọjọ́ tí ọkọ òun ti kú ni òun kò ti bomi sára mọ́. Ó fẹ́ wẹ̀ tẹ́lẹ̀ ni. Ṣùgbọ́n nígbà tí ó yá, àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí pàrọwà fún Adékúnlé. Wọ́n ní bí ọ̀nà kan kò tì, ọ̀nà mìíràn kì í ṣí. Wọ́n ní kò dára kó máa rẹ́ ọmọọṣẹ́ rẹ̀ jẹ. Àwọn asọ̀rọ̀ ẹ̀yìn kan tilẹ̀ ní àbí ẹ̀rù ń bà á ní wípé Àlàbá mọṣẹ́ ju òun lọ. Àwọn mìíràn ní ó kàn fẹ́ máa lo ọmọ ọlọ́mọ lépo dànù lọ́fẹ̀ẹ́ ni. Ọ̀kan òjọ̀kan ni ohun tí kálukú ń sọ. Ṣebí bẹ̀bẹ̀ kú ẹ̀bẹ̀, ibẹ̀ náà ló ń bọ̀. Ẹnìkan gba ọmọọṣẹ́ kó má yáṣẹ́ fún nígbẹ̀yìn rí. Ó pẹ́ ni, ó yá ni. Ọmọọṣẹ́ gbọ́dọ̀ yáṣẹ́ lọ́dọ̀ ọ̀gá rẹ̀. Ṣùgbọ́n ọ̀pẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ń dàgbà, inú Ádámọ̀ ń bàjẹ́. Wọ́n dájọ́ sọ́nà tí Àlàbá yóò di ọ̀gá ara rẹ̀. Ẹ̀rọ̀ wọ́ọ́rọ́wọ́ sì kọ́. Kí ọ̀gá rẹ̀ tó dájọ́ yìí, ó ti pín gbogbo nǹkan tí Àlàbá yóò san. Bẹ́ẹ̀ sì ni ó mọ̀ pé Àlàbá kò lówó lọ́wọ́. Bẹ́ẹ̀ sì ni kò rí ẹnikẹ́ni fẹ̀yìntì. Ṣùgbọ́n àwo kì í tẹ́. Ọ̀nàkọnà sì ni omi gbà wọnú àjèrè. Nínú òfì, nínú ọ̀la, ọmọ pàǹdọ̀rọ̀ àgbó. Èèmọ̀ kì í mọ́ni tí fi máa bá ni lọ. Abéròdéfẹ̀ kì í mèrò tí fi béròdé Ifẹ̀. Bí àṣírí gbogbo yìí ti ṣe bò, ó ya Àlàbá pàápàá lẹ́nu. Àwọn tí kò fojú sí lára, àwọn tí kò ran kàn ni wọ́n dáwó jọ tí wọ́n sì ran Àlàbá lọ́wọ́. Àṣé àìtí ìdásílẹ̀ ní àwòrẹ́ ni ràn ní lọ́wọ́. Bí ẹni fa ọ̀gá rẹ̀ ní tẹ̀tẹ́ ni wọ́n fi mú dé ibi àṣeyẹ ìyáṣẹ́ Àlàbá ní ọjọ́ tí ọjọ́ pé. Ara rẹ̀ kò dá rárá. Kì í ṣe pé ó ń díbọ́n tàbí pé ó ń kẹ́ra, kò gbádùn rárá ni. Ṣùgbọ́n àwọn ènìyàn fà á débẹ̀, ènìyàn abirùn lórí, ẹ̀dá ọmọ Ádámọ̀. Nígbà tí àsìkò àdúrà tó yẹ kí ọ̀gá wúre fún ọmọọṣẹ́ tí ó ń yaṣẹ́, ó hàn dájúdájú pé kì í ṣe ọ̀gá rẹ̀ ló wà níbẹ̀, nítorí pé ìsọkúsọ ló ń sọ jáde lẹ́nu. Àdúrà díẹ̀, èpè díẹ̀ ló ń jáde lẹ́nu ọ̀gá. Tó bẹ́ẹ̀ tó fi jẹ́ pé àwọn alábàáṣe kọ́kọ́ ń rújú pọ̀. Nígbà tí ó ṣe, wọ́n bẹ̀rẹ̀ sí jáde lọ́kọ̀ọ̀kan kúrò níbi àṣeyẹ náà. Ẹkún gidi ni ọ̀gá rẹ̀ fi parí ọ̀rọ̀, kò lórí, kò nídìí. Àwọn tí ó ṣẹ́kù nínú àwọn alábàáṣe wa rọ Adékúnlé láti ré epo gbogbo tó gbé Àlàbá ṣẹ́ àti láti fi gbogbo ẹnu súre fún un. Ọ̀gá rẹ̀ ní kò burú. Ó ní òun ó ṣàdúrà tinútinú wípé òun kò fẹ́ ṣépè tẹ́lẹ̀. Òun kò tilẹ̀ mọ̀ pé èpè ni òun ṣẹ́. Àfiwé ọ̀rọ̀ ni òun pè é. Bí ó ti wá bẹ̀rẹ̀ sí súre tinútinú, ikọ́ kan báyìí gbé e. Eré ni, àwàdà ni. Adékúnlé dákú lọ rangbọndan. Èyí àwí yìí pẹ́, ó ti pajúdà, ó sì di èrò ọ̀run. Ó ti tutù kí ará ilé tó gbọ́ tán. Nǹkan ń bẹ bí àgùntàn tí ké bí ọmọ rẹ̀ bá sọnù. Bí a bá sọ pé àwọn ènìyàn túká kúrò níbẹ̀ lọ́jọ́ náà, ibi ọ̀rọ̀ dùn sí la sọ sí. Bí ìgbà tí ogun ń lé wọn ni wọ́n sá lọ. Ẹlòmíràn kò dúró mú fìlà. Ojú ò rí irú èyí rí. A kàn dẹ́rùbà ọlọ́rọ̀ ni. Kò sí nǹkan tí ojú kò rí rí. Ṣùgbọ́n nǹkan ju nǹkan lọ. Gẹ̀gẹ́ yàtọ̀ sí gògóńgò. Bẹ́ẹ̀ ni ẹ̀tẹ́ yàtọ̀ sí làpálàpá. Eléèbú ń bú,
ẹlẹ́gàn ń pẹ̀gàn, aláyọ̀nusọ ń yọnusọ. Ṣùgbọ́n ẹ̀gàn kò sọ pé kí oyin má dùn mọ́. Gbogbo ohun tí aráyé ń wí kò gbọ́n Àlàbá. Ẹ̀yìn etí rẹ̀ ni gbogbo rẹ̀ ń bọ́ sí, kò já kúnra. Òní ni wàhálà ti ń bá a ni. Àbí òní ni abẹ̀bẹ̀ rẹ̀ ti ń fi ibi pẹlẹbẹ lélẹ̀. Kíá ni Àlàbá sọ̀jìká tó gbọ́nra nù, tó sì gbájúmọ́ iṣẹ́ atọ́kọ̀ṣe tó ń ṣe. Ó ń ṣiṣẹ́ lọ bí aago, orí iṣẹ́ laago kú sí. Epo òyìnbó kì í sùn, iṣẹ́ lóògùn ìṣẹ́, ìdí iṣẹ́ ẹni là á mọni lọ́lẹ̀. Èpè tí ọ̀gá rẹ̀ kò tíì ré tí ó fi kú gan kò mí lọ́kàn. Ta ló fi ré tẹ́lẹ̀ tí òbí rẹ̀ kò fi ọjọ́ kan ṣoṣo yàn dáadáa rí? Ta ló gbé ṣépè tí ọ̀ràn rẹ̀ fi ìgbà gbogbo dojúrú bí òwú ìránṣọ tó díjú? Ká máa fojoojúmọ́ sunkún bí egbére, ká máa fìgbà gbogbo ṣọ̀fọ̀ bí àparò, ká máa ṣiṣẹ́, ká máa jìyà, ká máa fìgbà gbogbo orí ìnira àti ẹ̀gbin bíi ti ewéko orí àpáta etí ilé lọ́nà oko. Ká máa fojú sunkún, ká máa fara gbààwẹ̀, kára ẹni ti mọ̀yà bíi tewúrẹ́ ìsọ̀ àgbàdo, ká máa jìyà láìṣẹ̀ bíi tádìẹ ìrànà, ká máa fi àìṣẹ̀nìyàn gbà kóńdó bí igi òroǹbó. Kí ló wá fẹ́ máa ṣe báyìí, Àlàbá? Àlàbá kò lè ka iye ènìyàn tàbí iye ìgbà lórí ìbéèrè yìí. Abínitúnbíni ni lójoojúmọ́. Iṣẹ́ tí mo ti kọ́ náà kọ́ ni wọ́n kọjú mọ́, àbí? Kí ni mo tún lè ṣe? Ẹni tí kò bá ṣáà tí ì kú, ìpẹ̀ náà ni yóò gbà. Fàdáwáì tilẹ̀ tẹra mọ́ ìbéèrè yìí jù, a sì máa yan. Bóyá bí o bá wá ṣiṣẹ́ díẹ̀ lọ́dọ̀ wa, ó lè rówó díẹ̀ pilẹ̀ iṣẹ́ ni èmi máa ń wí o. Ẹ ṣeun, ọ̀gá Fàdáwáì. Àwọn ènìyàn ọ̀gá mi ti ní kí n kúkú máa bá iṣẹ́ ọ̀gá mi lọ ní ibi tí a ti ń ṣiṣẹ́ bọ̀ látẹ̀yìnwá. Wọ́n ní kí n máa lo irinṣẹ́ wọn, ṣùgbọ́n kí n má sì jẹ́ kí ìyà jẹ àwọn ọmọ òkú ọ̀run. Wọ́n ní kí n má wulẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa sánná ní kiri láti pilẹ̀ iṣẹ́ tèmi lọ́tọ̀. Wọ́n máa fẹ́ràn rẹ o. Ṣùgbọ́n bó bá ṣe pé mi nìwọ ni, n bá fiṣu síná máa finú wọ̀bẹ ni. Nítorí pé afúnijẹ kì í fúnni tà. Bí wọ́n bá ti rí pé òun rí ṣe gan níbi iṣẹ́ ará ilé àwọn, wọ́n ó gbé ogun dìde sí ọ. Bí ẹran bá délẹ̀ tán, ojú kò lè ṣe kí ó má yan ọdẹ. Ọdẹ lè ṣe kó gbàgbé ẹ̀jẹ̀ tó jẹ́. Bí ẹnìkankan kò sì béèrè ọjọ́ iwájú ńkọ́. Nígbà tí àwọn ọmọ Adékúnlé bá dàgbà, ṣé wọn ò ní pa ọ́ nítàn bó bá dọ̀la? Ó ní èmi ṣe ní kí o dá dúró fúnra rẹ̀, kí o máa ṣiṣẹ́ àdáṣe fúnra ara rẹ̀. Irú ìrànlọ́wọ́ wo ni ò ní lè ṣe fún àwọn ọmọ ọ̀gá rẹ̀ bí o kò bá jẹ lábẹ́ ẹnikẹ́ni? Okòwò tìrẹ ni kí o wá. Kò sì lè nira bí o bá ṣiṣẹ́ lọ́dọ̀ wa fún ìgbà díẹ̀ náà. Bí ẹrù ènìyàn kò bá máa fúyẹ́, kò mà lè ran ẹlòmíràn lẹ́rù o. Tọ́, oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa jẹ́ ní wákàtí àti ọ̀wọ̀ yìí, a tún dúpẹ́ lọ́wọ́ yín o. Àjọṣe wa ò ní bàjẹ́. Yorùbá dùn kà, atótó arére, atótó arére, Yorùbá dùn kà nítorí àbínitúnbíni. Ojú ìwé 77. Títí ìgbà mìíràn tá a tún ní àǹfààní àti pàdé ara wa. Ẹ máa bá wa like, kẹ́ máa share, kẹ́ máa subscribe, kájọ máa ran ara wa lọ́wọ́. Bùkọ́lá Ọ̀ṣúnwó lórúkọ mi. Ọmọ bíbí Owólabí lèmi ṣe. Ṣàró àwọn gá ni mí. Èmi lọmọ oníbú ẹja. Ṣàró gbọ́gbà ń yàwó atárúgbó ṣe ló gbé ṣàró ọ̀gbẹ́tojù tẹ̀rùn oníbú àwọ̀ ọ̀wọ̀ tán. Ibi gbogbo báyìí ní jẹ́ lómi lómi. Ó dìgbà.